ẹ káàbọ̀ sórí ìkànnì Yorùbá Buzz TV. Tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ ìgbà àkọ́kọ́ àbí ẹ ṣe ń bá ètò yìí pàdé lórí YouTube, ẹ ò sì rìn ibi tó yẹ kẹ́ ẹ wà náà lẹ́wà. Mo sì fi ń dá yín lójú pé ẹ ò ní kábàámọ̀ pé ń darapọ̀ mọ́ mi lórí ètò yìí. Ṣé lórí ètò yìí láti máa ń gbé àṣà àti èdè Yorùbá yẹ̀wò pẹ̀lú sísọ èdè Yorùbá tó yanrantí lẹ́nu èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àbúrò yín, Ọlámídé ọmọ Adémọ́lá, ọmọ nílùú Ògbómọ̀ṣọ́ Ajílété ìlú tọ́pẹ́ tí ń jẹ kàkọ́ tó mú kọ yan gan. Ṣùgbọ́n kí n tó máa tẹ̀síwájú, tẹ bá ṣe ń darapọ̀ mọ́ mi àbẹ́ tí máa ń wo ètò yìí tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ ti ṣe àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe, ẹ bá mi tẹ subscribe button, ẹ ti tẹ̀, ẹ tẹ àmì káre ọmọ kúṣẹ́ alátàpapọ̀, ẹ ti tẹ òun náà. Bàbá tí wọ́n ń bá ètò lọ, àyè kan bẹ nísàlẹ̀, abala àríwísí ni wọ́n ń pè é. Ẹ bá mi fi ohun tẹ́ ní lọ́kàn nípa ètò yìí, àwọn nǹkan tẹ́ ń retí látọ̀dọ̀ mi fún àwọn fọ́nrán tó kù tí màá máa fi léde, ẹ bá mi kọ síbẹ̀. Àwọn tó bá kù díẹ̀ káàtó tẹ́ kí n máa sọ lórí ètò yìí, àbọ̀ ohun tí ẹ rò pé ó kù díẹ̀ káàtó tẹ́ kí n máa ṣe lórí ètò yìí, ẹ kọ sí abala àríwísí. Ẹ má gbàgbé o, ẹ ṣé. Ohun tí mo fẹ́ gbéyẹ̀wò lórí ètò lónìí, òun náà ni mo pè ní àṣà Yorùbá. Ṣáájú, oríṣiríṣi àríwísí àti àwíjàre láti ní nípa àṣà Yorùbá. Kódà kò sẹ́ni tá a máa bi léèrè pé kó sọ nǹkan tàbí òmíràn nípa àṣà Yorùbá tí ò ní rí ohun kó ohun sọ. A máa rí wí, bẹ́ẹ̀ la máa rírò nípa àṣà Yorùbá. Ṣùgbọ́n kí ni Yorùbá ń pè ní àṣà gan-an? Àṣà jẹ́ ọ̀nà tí àwọn ẹ̀yà Yorùbá ń lò láti gbé èrò, ìmọ̀ àti ìṣe wọn kalẹ̀ lọ́nà tí yóò gbà bá àwùjọ wọn mu. Tàbí àṣà ni ohun gbogbo tó jẹ mọ́ ìgbésí ayé àwọn ènìyàn kan ní àdúgbò kan, bẹ̀rẹ̀ lórí èrò, ètò, ẹ̀sìn, èdè, ètò ìṣèlú, ètò ọrọ̀ ajé, òfin, ìṣesí, ìhùwàsí, ìṣẹ̀dá ohun kan, àyípadà agbègbè tàbí àdúgbò kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà, oríṣiríṣi àṣà ló wà nílẹ̀ Yorùbá. Àṣà ìkíni, àṣà ìsọmọlórúkọ, àṣà ìṣílé, àṣà ìsìnkú, àṣà oge ṣíṣe, àṣà ìfinijoyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lákọ̀ọ́kọ́, ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa àṣà ìkíni. Àṣà ìkíni jẹ́ ọ̀nà kan gbòógì tí a fi máa ń mọ ẹ̀yà Yorùbá káàkiri àgbálá ayé nítorí pé ìkíni wa ó yàtọ̀ sí gbogbo àwọn ẹ̀yà tó kù. Bọ́mọdé bá jí lóòrọ̀, bó bá jẹ́ ọmọkùnrin ni, á dọ̀bálẹ̀ fún àgbàlagbà tàbí ẹnikẹ́ni tó bá jù lọ nípa oríṣiríṣi ọ̀nà. Á sọ wípé ẹ káàárọ̀ pẹ̀lú ìdọ̀bálẹ̀ bó bá jẹ́ ọmọkùnrin. Bó bá jẹ́ ọmọbìnrin, lórí ìkúnlẹ̀ á kí wọn wípé ẹ káàárọ̀. Nígbà náà ni àwọn òbí tàbí àwọn tó jù lọ tó ń kí yìí, wọ́n á ṣàdúrà fún, wọ́n á dá lóhùn pé káàárọ̀ ọmọdé yìí, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà àti ọ̀rọ̀ ìwúrí tó lè mú kí orí rẹ̀ wú láti ṣiṣẹ́ lọ́jọ́ náà. Oríṣiríṣi àkókò la ní nílẹ̀ Yorùbá. Àkókò kọ̀ọ̀kan ló sì ní ìkíni tirẹ̀. Iṣẹ́ kọ̀ọ̀kan ló ní ìkíni tirẹ̀. Ìgbà kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá bákan náà ló ní ìkíni tirẹ̀. Ní òwúrọ̀, a ó kí ni wípé ẹ káàárọ̀. Bó bá di ọ̀sán, a ó sọ wípé ẹ káàsán. Bó bá di alẹ́, a ó sọ wípé ẹ káalẹ́. Ǹjẹ́ àlàyé mi yé wa? Ṣé wá rí nípa àṣà ìkíni yìí? A ní ọ̀kan òjọ̀kan iṣẹ́ ilẹ̀ Yorùbá tó jẹ́ iṣẹ́ ìbílẹ̀ tó jẹ́ pé bí a bá rí àwọn tó ń ṣe iṣẹ́ yìí, ó ní bí a ṣe ń kí wọn, bá sì ṣe máa ń kí àwọn oníṣẹ́ ìbílẹ̀ kọ̀ọ̀kan yìí ó sọ̀tọ̀ọ̀tọ̀. Lákọ̀ọ́kọ́, bí a bá fẹ́ kí akọ̀pẹ, a sọ fún akọ̀pẹ pé ìgbà àárọ̀ o. Bí a bá fẹ́ kí onígbàjámọ̀ tàbí onídìrí, a sọ fún wọn pé ojú gbooro o. Bí a fẹ́ kí àwọn awakọ̀ tàbí àwọn arìnrìn-àjò, a sọ fún wọn pé ọkọ̀ àrèfò. Bí a bá fẹ́ kí àgbẹ̀, a sọ fún wọn pé àròkò bọ́dún dé. Bí a bá fẹ́ kí àwọn babaláwo, a sọ fún wọn pé àbọrúbọyè o. Bí a bá sì fẹ́ kí àwọn ìyálọ́jà, a sọ fún wọn pé ajé àwọ̀gbá o, ẹ kú ọjà o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn ìkíni yìí nílẹ̀ Yorùbá. Ìgbàgbọ́ Yorùbá ni wípé ọ̀dọ́mọdé tàbí ọmọdé àbí màjèsí tó bá rí àgbàlagbà, ó pọn dandan fún un láti kọ́kọ́ kí àgbàlagbà ọ̀hún nítorí pé nílẹ̀ Yorùbá ọmọ kékeré ni ó yẹ kó kọ́kọ́ kí àgbàlagbà, kì í ṣe pé kí ọmọ kékeré kí ó máa wojú àgbàlagbà láti kọ́kọ́ kí wọn. Ìgbàgbọ́ Yorùbá ni wípé ọmọdé tó bá rí àgbàlagbà tí kò kí, yálà irú ọmọ bẹ́ẹ̀ kò lẹ́kọ̀ọ́ tàbí kí wọ́n kọ́ kó má gbà nílé. A sì mọ̀ wípé ọmọdé tó bá ti kọ̀ tí ò kí àgbà tí kò bọ̀wọ̀ fún àgbàlagbà, irú ọmọ bẹ́ẹ̀ kì í ṣe ọmọlúwàbí. Mo nígbàgbọ́ pé a ti rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí. Tó bá di inú fọ́nrán tó ń bọ̀ láti gbé ohun mìíràn yẹ̀wò láti máa jíròrò lórí ẹ̀. Ó lè jẹ́ nípa àṣà, ó lè jẹ́ ìtàn ìlú,
ìtàn oríṣiríṣi ìtàn ó lè jẹ́ nípa eré òṣùpá tàbí ohun mìíràn ẹ máa bá mi ká lọ. Ẹ má gbàgbé ẹ tẹ subscribe, ẹ tẹ àmì alátàǹpàkò kárí ọmọ kúṣẹ́ kẹsàn àríwísí yín lábala àríwísí nísàlẹ̀. Ẹ ṣé o, kó tó di ìgbà mìíràn láti máa pàdé Elédùmarè abàmìsọ yín. Èmi fúnra lára mi Ọlámídé ọmọ Adémọ́lá n ò ní fọwọ́ rọ́ èdè Yorùbá sẹ́yìn, àṣà àti èdè Yorùbá.